fẹ́yìn obìnrin nígbà ayé wa yìí wípé ẹ máa bímọ tán lára ẹjára yín ọ̀nà. Ìyá wa àkọ́kọ́ ìyá wa Hawau ọmọ ìbejì ìgbà 20 ló bí. Ìbejì 20 times ìgbà 20 ló níkunlẹ̀. Àwa ọkùnrin náà láti máa jogún Ádámà, ẹ̀yin obìnrin lẹ́ máa jogún ìyá wa Hawa. Obìnrin kọ̀ọ̀kan ẹ bímọ tán lára kára yín ọ̀nà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run o. Àtúngbé Ọlọ́run ga, gbogbo ojú, gbogbo etí, gbogbo èèyàn tó ń wò mí tó ń gbọ́ mi yóò dára fún yín, sọdún ayọ̀kan yín balẹ̀. Bó ṣe máa rí nìyẹn in Jesus mighty name. A tún ti dé ní pẹ̀lú àwọn irọ́ wa gbáǹkọ́gbì ọlọ́kan ọ̀jọ̀kan. Irọ́ tá gbọ́dọ̀ fílẹ̀ bọ́mọ, irọ́ tí ọmọ gbọ́dọ̀ bá, àwọn irọ́ téèyàn gbọ́dọ̀ gbélẹ̀ dé ọmọ. Aláwo ní gbà nílẹ̀ Yorùbá ẹ sún síwájú kẹ́ tó pa irọ́. Kí ló dé gbogbo ènìyàn ẹ gbọ́ ohun tí àfáà yẹn wí kéèyàn sọ wípé Éfà ó níyá àwọn Àwáwù tó sọ yẹn o. Éfà ó bí ìbejì nígbà 20 chai a ní ẹ̀sìn yìí ò yé yín, kò sínú Báíbù kò sínú Kùránì. Kí ló dé tán mẹ́rin wá kárí pé lóòótọ́ Éfà bíbejì nígbà 20. Now àwọn ọmọ tó máa ń dàgbà wọn máa jọ́ tiẹ̀lẹ̀ àwọn náà máa fi rọ́kọra wọn lọ́jọ́ iwájú ohun tí ò sí nínú ìwé ẹ̀sìn méjèèjì. Bàbá wí tán ẹ mọ̀ ṣẹ́ ìpè àwọn kan ti ń dìbọ́ǹkì yín, àwọn àfẹ́ ẹgbẹ́ yín ṣe ti gbọ́ orin Labib tasẹ́ni lánàá, olórí ibú níyìn o ẹ̀yin kì í ṣe ìsìláàmù kọ́lẹ̀ yín ṣe lẹ̀ ń ba ìlú jẹ́, ṣe lẹ̀ ń ba ayé jẹ́ tẹ́ bá mọ̀ Ọlọ́run gbọ́ ẹ máa ṣẹ́ bàbá ńlá ìpè bá àfi ká má fojú kan irọ́ yín yẹn a máa dìbọ́ǹkì ẹ tún jẹ́ ká tún gbọ́ tà fá ilé náà. Ànábì ní kèfèrí máa kínu Ọlọ́run ò kí. Ànábì ní ó da sàṣàlátù fẹ́mi ànábì kọ́ dá àná lọ́ngbà Ọlọ́run ò ṣe. Ànábì wá sọ fún kèfèrí ó ní bí wọ́n bá kọ̀ tó lọ sàṣàlátù fún mi igi tí ń bẹ lọ́ọ̀kan gbogbo gbà ni wọ́n ń sàṣàlátù. Kèfèrí wá ń bi ànábì pé ní ṣé n tó sọ yẹn òótọ́ ni ànábì níbẹ̀ ni. Dárúkọ mi fún igi mẹni tí ń jà ànábì Muhammad. Kèfèrí yẹn wá lọ síbi igi ìgbà ó fẹ́ lọ rẹ́ mọ́ ànábì ṣeré ó wá déwájú igi ó ní ìjọ mẹni tó ń jà ànábì ìwọ́gi tójó yìí. Kèfèrí ni ó lọ rẹ́ bá igi ó wá dárúkọ ànábì fún igi ó ní arákùnrin tó dún òun ó ń pè ẹ́ ní kété tí igi gbọ́ ipe wọ́n dárúkọ ànábì. Kèfèrí yìí ò bìlífù ẹ̀ igi kò dìde lẹ́ẹ̀kan náà ni igi ó wú tégbòtégbò igi wá ń lọ rẹ́ rìn bá ànábì Muhammad lẹ́sẹ̀ kan náà. Kèfèrí náà ní ashhadu an la ilaha illallah mo gbà sílámù. Wọ́n tó ń lórúkọ ànábì fi dẹ́ṣẹ̀ ó kú ọkọ̀ ọlọ́njọ́ ìgbéda kìyàmá. Mọ́láyà sọ́lí wá sẹ́lìm dáìmánì abadan alábìbíkà khairi kàlíkì bọ́ọ̀lì. Wàhálà wà gbòòrò Waris ẹ sá máa múlẹ̀ ẹ máa múlẹ̀ chai àwọn èèyàn náà ń dẹ̀ máa pariwo ẹgbọ́n lọ́n tóbi Allahu Akbar. Ha Jésù Kristi Ọlọ́run ọmọ kúṣẹ́ kò sàṣàlátù fànàbí ó kàn sọ fún igi dẹ̀ dìde tí gbogbo tí mo ó dẹ̀ wàá rìn pàdé ànábì. Ṣé mọ̀ pé àáfàá kan ti dìbọ́ǹkì irọ́ ẹ̀ lọ́jọ́ o káti tó padà rí fídíò yìí gangan. Fídíò àáfàá tó ṣe wá sí yẹn rèé kí máa yẹn tó sọ wípé ṣé lè dá irọ́ yọ kúrò náà ti tọ́ ni. Ẹwà lálàáfíà mo mú kan bọ̀ lọ́la tó máa lágbára díẹ̀ ká tó wá bọ́ sí stage táti máa wá tú kí láǹfààní kìrìsìtẹ́nì nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà, kí láǹfààní mùsùlùmí Islam nílẹ̀ Yorùbá àbí Nàìjíríà. Ẹ̀yin sáà ẹ bá mi share ẹ jẹ́ kí wọ́n pọ̀ wá tí wọ́n bá pọ̀ wá sórí péjì á kọ́ wọn lẹ́kọ̀ọ́ brain wọn yẹn a máa bá wọn tún ṣe a máa reset ẹ̀ àwọn ọpọlọ wọn tí ò pé yẹn a máa bá wọn reset ẹ̀ dáadáa. Máa tó yí wọn lórí but a máa reset ẹ̀ fún wọn. Ẹ bá mi share lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ bá mi pín eléyìí la pè ní
wá waris wọ́n múlẹ̀ kíní sọ wípé ìbejì 20 inú ilé kan, oh God, ìkejì ní igi hú tìdítìdí ó sì rìn kàbàkàbà wá kí ànábì lójú ọ̀nà. Ẹ ṣeun. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti láyé àlàáfíà ìfẹ́ ẹnu rere sí gbogbo ènìyàn. A kú àtàárọ̀, a kú iṣẹ́ ìní. Gbogbo bíkíbi tí ẹ ti lóore ọ̀fẹ́ àti wò mí nílẹ̀ ìlókè òkun, mo kí yín. Yóò dára fún wa, ọkàn wa ó balẹ̀, ojú òní tiwa. Nàìjíríà ò ní bàjẹ́, ilẹ̀ Yorùbá ò ní dàrú, in Jesus mighty name. Àwọn tí ó bàjẹ́ Ọlọ́run ní fún wọn láàyè. Mo kí gbogbo ẹ̀yin takú ti Jésù followers. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń comment ní comment section. Ẹ̀yin àfáà wa tí ọpọlọ wọn pé dáadáa, àtàyin àfáà wa elépè, gbogbo yín náà lákì. Ẹ̀yin náà try, ẹ̀yin náà rí kan ṣe ń bẹ̀. Ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín gbogbo ẹ̀yin ènìyàn. Ní comment section èmi ò lè ráyè wọbẹ̀, bí n bá wọbẹ̀ gan nígbà tí àwọn èèyàn tó comment tí message ń lọ bí 200 or 300 or more than that, ni màá lọ máa wá ẹnìkan tó ṣépè tàbí tó bú èébú káàkiri. Ẹ má mind èpè wọn, mò ń sọ fún yín. Ẹ mọ̀ tí wọ́n ń ṣe láti máa ṣe ìpè yẹn ká lè panu mọ́, ká lè máa hùwà burúkú. A ò dẹ̀ ní panu mọ́. Kò sí èébú tó máa bú mi sẹ́ tí ò sí lára bàbá ẹ̀, tí ò sí lára ẹni tó ń sìn, ẹni tó ń tẹ̀lé gbogbo, àfi tí ò bá lójú, tí ò lọ́wọ́, tí ò lẹ́nu, tí kò sí èébú tó máa bú mi, kò dùn mí. Ó tún ṣẹ̀ṣẹ̀ ń pè mí lẹ́lẹ́bọ. Ṣé bẹ́yìn lẹ sọ pé Kùránì yín, ànábì yín sọ pé Yahudi àti Nàsárà pé Kírísítẹ́nì àtẹlẹ́bọ ni wọ́n. Sẹ́lẹ́bọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wà fẹ́ dùn mí ní ìsìn ni. Yahudi àti Nàsárà wọ́n ní tẹ́ ẹ bá rí wọn ẹ má bá wọn sọ̀rọ̀, ẹ pípa ni kẹ́ ẹ pa wọ́n. Àwọ̀ wà ní àláò yẹn ní ilẹ̀ Yorùbá ń bí yìí, ẹ lè máa ṣe. Ẹ̀wọ̀n pẹ́lá ìgbà tẹ́ ti pa Dèbórà lókè ọya ní Sókótó ni gbogbo èèyàn ti dìde. Èèyàn bí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ni mo ti dìde pé no, àwọn ilé wọ́n máa introduce ẹ̀ sírú Yorùbá tó bá yá. A dẹ̀ ti ń dúpẹ́ ní ìsìn. Mo rí wípé ọ̀pọ̀ àwọn àfáà kan ti máa ń tà ń jà fún. Àwọn ò ní ọmọ ṣe mùsùlùmí ẹ, má yọjú sẹ́sìn ẹlẹ́sìn, má bú ẹ̀sìn ẹlòmíì. Ṣé bá síwájú yín kìlọ̀ fún yín, ṣe bí Kùránì yín kìlọ̀ fún yín, ṣé ẹ̀ létí ni. Ẹ má bú Ọlọ́run wọn kán má bàa bú Ọlọ́run yín. Ẹ má lọ bá wọn kán má wàá bá yín. Tẹ́ ẹ bá bú Ọlọ́run wọn, wọn á bú Ọlọ́run yín, á dẹ̀ dùn yín. Ìyẹn ló ń dùn wọn lọ́wọ́ tí wọ́n ń ṣépè. Ẹ wo ìyà ò tó yà láyé ntọ́nà mi ò ní dáa. Bí yà bá jùyà lọ, èèyàn máa ń tàdí mẹ́yìn lókèrè, àwa máa ṣépè, a máa sọ̀kò, olóyìn tí wọ́n ń ṣe yẹn. Ẹ̀yin tẹ́ ń fọ́lò wa, a máa tú àwọn àṣírí àwọn nǹkan burúkú tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀. But lónìí, àwọn tí wọ́n ti ń ronú pìwàdà ni màá gbé wá. Ẹ gbọ́ orin tí àáfàá yìí kọ, màá wá fi fídíò bàbá kan náà tẹ̀lé. Olórí ibù ni lẹ́yìn kì í ṣàlùsọ̀lá. Olórí ibù ni lẹ́yìn kì í ṣàlùsọ̀lá. Ìsìlámù kọ́lẹ̀ ń ṣe ní. Ìṣẹ̀lẹ̀ ń da ìlú rú. Olórí ibù ni lẹ́yìn kì í ṣàlùsọ̀lá. Olórí ibù ni lẹ́yìn kì í ṣàlùsọ̀lá. Ìsìlámù kọ́lẹ̀ ń ṣe ní. Ìṣẹ̀lẹ̀ ń da ìlú rú. Olórí ibù ni lẹ́yìn kì í ṣàlùsọ̀lá. Ìsìlámù kọ́lẹ̀ ń ṣe ìṣẹ̀lẹ̀ ń dà. Tinubu olórí ibù ni o. Kò lé ẹ́nlé, kò ní o má ṣẹ̀sìn rẹ̀. Ẹlẹ́bọ tí ò bẹ jà, kò lé ẹ́nlé, kò ní o má ṣẹ̀sìn rẹ̀. Ọlọ́run gan-an ó sọ fún Ànábì ní pé àwọn ẹlẹ́bọ ni kódà tí wọ́n pe Súra Màkíyà. Ó ń gbé láàrin àwọn ẹlẹ́bọ. Ọlọ́run sọ fún wọn, Qul ya ayyuhal kafirun, la a'budu ma ta'budun, wala antum a'biduna ma a'bud, wala ana a'bidun ma abattum, wala antum a'biduna ma a'bud, lakum dinukum waliya din.
Ànábì lọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún. Ànábì lọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún. Ẹni tó ránṣẹ́ nù ni. Ẹni Ọlọ́run ránṣẹ́ gangan nìyẹn lọ́lọ́run dojú ọ̀rọ̀ kò bẹ́ẹ̀ wí. Sọ́ngbà tọ́lọ́run bá sọ fún Ànábì pé sọ fún wọn sin tiẹ̀ lọ́tọ̀. Sin tiẹ̀ lọ́tọ̀. Kémi náà sin tèmi. Ẹ̀sìn rẹ fọwọ́ mu. Fọwọ́ mẹ́sìn rẹ. Èmi náà mo fọwọ́ mu tèmi. Èmi náà ti fọwọ́ mu tèmi. A sì jọ máa ṣayé. A jọ máa ṣayé. Ẹ dẹ̀ ti wo fídíò bàbá Lágége. Ẹ ti wo fídíò bàbá Lágége. Ẹlẹ́bọ wọn dá láàmú, Kírísítẹ́nì wọn dá láàmú. Wáì tó jẹ́yìn. Wáì tó jẹ́yìn ló ní wàhálà all the time. Kí ló dé? Now, àwọn tí wá dá wọn tó ń fa wàhálà lára wọn mọ̀ báyìí. Àwọn ni àáfà Lábíb nkọrin báwí yẹn. Àwọn náà baptist orúkọ wọn tí wọ́n pè wọ́n lórí burúkú yẹn. Pé àwọn ni wọ́n ń da ìlú rú. Kọ́mọ̀sẹ̀ ti ń yọ báyìí. A ti ń mọ àwọn mùsùlùmí wo lólótìtọ́ àti olódodo. Ẹ jẹ́ àtúnsáré gbọ́ orin yẹn ká tún wo ọ̀rọ̀ mùsùlùmí kan. Mo rò pa àfáà làwọn náà. Ẹ jẹ́ ká tún sáré gbọ́ káwò bó ṣe ń lọ. Olórí ikú ni o, ẹ̀yin kì í sálùsùnà. Ìsìlámù bẹ̀rẹ̀ ń ṣe níṣẹ́lẹ̀ ń da ìlú. Àti ìbàní ti pẹ́ o, ẹ̀yin ni ṣètánì ẹ̀sìn. Àti ìbàní ti pẹ́ o, ẹ̀yin ni ṣètánì ẹ̀sìn. Nígbà tẹ́ kéwù tó kún bọ̀dé níṣẹ́lẹ̀ fi dà ìlú. Olórí ikú ni o, ẹ̀yin kì í sálùsùnà. Olórí ikú ni o, ẹ̀yin kì í sálùsùnà. Ìsìlámù bẹ̀rẹ̀ ń ṣe níṣẹ́lẹ̀ ń da ìlú. Àti ìbàní ti pẹ́ o, ṣètánì ẹ̀sìn. Àti ìbàní ti pẹ́ o. Nígbà tẹ́ kéwù tó. Ọmọ Àkànbí tùyín náà ni o. Ṣojú gbogbo wa ti já àbí ọ̀já báyìí. Inú mi dùn gan o. Wàláhì tàláhì súnmọ́ bí láì lẹ́sẹ̀. Èmi nínú mi dùn jù lọ́wọ́ yìí. Lọ́wọ́ tí mùsùlùmí ta kọjá àyè ara wa dáadáa. Ta sọ̀rọ̀ sáwọn kìrìsìtẹ́nì tán wá fọkàn rí ìyá láyà wa. I'm very happy. Lọ́wọ́ tó níṣẹ́ ṣe tí wọ́n ń jẹ́ kó yé kìrìsìtẹ́nì wípé àwọn náà kọjá àyè ara wọn táwa ń fi ẹ̀sìn ara wa ṣe yẹ̀yẹ́. Ẹ jọ̀ọ́ lọ́jọ́ kìíní àná tí mò ń pariwo humanity 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 ṣe bá rí nínú ẹ̀yin àfáà tẹ́ ń sọ wípé olódo ẹ̀sìn ni mí. Mo ní humanity first before religion. Ẹ wá wò nísìn ta ló rán wá ń ṣe gbogbo èyí tá à ń ṣe. Lórí ọ̀rọ̀ yìí èmi ò kó jẹ́ o, èmi ọmọ Àkànbí tún sọ o. Àwa mùsùlùmí la jẹ̀bi. Àríwáàsí kankan ṣe pẹ̀lú wèrè tó wà nínú ẹ̀sìn wa. Ká yọ kàńdá kúrò, à ń tanná mọ́ Kristẹni, à ń tanná mọ́ oníṣẹ̀ṣe. Ṣé Ọlọ́run ò lágbára àti sọ pé kí gbogbo ilé ayé jẹ́ mùsùlùmí? Ṣé Ọlọ́run ò lágbára àti sọ pé kí gbogbo ilé ayé jẹ́ Kristẹni? Ṣé Ọlọ́run ọba mi ò lágbára àti sọ pé kí gbogbo ayé jẹ́ ẹlẹ́bọ àbí ká jẹ́ oníṣẹ̀ṣe? Ẹ sọ fún mi, ṣáfẹ́ kọ́lọ́run ọba mi níṣẹ́ tó ń ṣe ni. Mo lérò pé o tún ti gbádùn ẹ̀. Bàbá yẹn ló ń ti ń preach humanity lọ́jọ́ tó ti pẹ́. Ìjẹ́ ọmọnìyàn láàrin ìlú ó ṣe pàtàkì. Wọ́n ní rárá o, àwọn ọ̀gbá o, àwọn òṣèwé. Ṣùgbọ́n ní ìsìn wọ́n ń béè lọ́wọ́ yín pé só dáa, só ń lọ bẹ́ẹ̀, só lọ déédéé. Kò dẹ̀ tí ì lọ. Ọ̀pọ̀ tí ò bá tí ì lọ wo MS Bàbá lórí TikTok ẹ lọ join wọn. Èmi náà ò ní dákẹ́, inú àìsíkẹ̀lì ò ní dákẹ́. Ọ̀pọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ò ní dákẹ́ tí tẹ́fì tọwọ́ wọ àbàjẹ́ bọlẹ̀. Tẹ́ ẹ̀ bá ti tú Bíbélì ní tìkútì, tẹ́ ẹ̀ wá sọ́dọ̀ Kìrìsìtẹ́nì, kò sí ní tá fẹ́ wá lọ́dọ̀ yín àtọ́làtọ́. Ẹ bú ìbúsẹ̀, ẹ ṣe pè, ẹ ṣe gbogbo ẹ̀ kò kàn wá. Só ti yé yín báyìí, yóò dára fún wa.
àwọn nǹkan tẹ́ rò pé lè máa introduce tó jẹ́ nǹkan aburú àwa ò ní gbà wọlé. Ẹ ṣé púpọ̀. ẹ̀yin kì í ṣàlùsùnà olórí ibú ni ẹ̀yin kì í ṣàlùsùnà ìsìlámù kọ́lẹ̀ ń ṣe ìṣẹ̀lẹ̀ ń da ìlú rú. olórí ibú ni ẹ̀yin kì í ṣàlùsùnà olórí ibú ni ní ẹ̀sìn nígbà kékeré tó kún bọ̀dé níṣẹ̀lẹ̀ fìdá ìlú. olórí ibú ni ẹ̀yin kì í ṣàlùsùnà